Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jeki Bibeli Soro. Ètò tí ìjọ Kristi l'Ondo àtijọ́ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run mímọ́, a gbé yín ga torí pé ẹ̀yin ni alágbára. A yìn yín lógo fún ìwà láàyè yín àtọwọ́ agbára yín. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ mójú wa rí lónìí. Ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín títí láéláé. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ kí ẹ gbọ́ ọpẹ́ wa. Olúwa, ẹ gún àsáré wa nínú ògo àti ọlá ńlá yín lónìí àti lọ́jọ́ gbogbo. Kí ẹ sì sọ̀rọ̀ yín fún àwọn ènìyàn yín ní wákàtí yìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín, ètò wa Jeki Bibeli Soro. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ èyí tí a tún rí gbà lọ́dọ̀ Ọlọ́run wa láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè lónìí. A fi ògo, ọlá àtàgbà fún Ọlọ́run ẹlẹ́dàá wa. Ọlọ́run wa ṣeun, àánú rẹ̀ sì dúró títí láéláé. Kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò ní òwúrọ̀ yìí, kókó ẹ̀kọ́ tá a fẹ́ gbéyẹ̀wò ní òní, òun ni ǹjẹ́ o wà nínú Kristi? Tí a bá kó ogúnlọ́gọ̀ àwọn ènìyàn jọ tí wọ́n ṣiṣẹ́ ìsìn wọn sí Ọlọ́run nípasẹ̀ Kristi lónìí, tí a béèrè ìbéèrè yìí, ǹjẹ́ o wà nínú Kristi? Tí a béèrè lọ́wọ́ wọn, mo gbàgbọ́ pé ìdáhùn èyí tí wọ́n ó sọ ó ní pé àwọn ń bẹ nínú Kristi. Ìbéèrè mìíràn tá a tún fẹ́ béèrè tó sì ṣe pàtàkì fún kíkẹ́kọ̀ọ́ wa, ìbéèrè ni pé báwo lẹ ṣe wà nínú Kristi? Kí ni àwọn nǹkan tí a ṣe tí a fi wà nínú Kristi? Tá a bá kó ogúnlọ́gọ̀ èèyàn jọ lẹ́ẹ̀kan sí, tá a dẹ̀ béèrè béèrè yìí pé kí ni nǹkan tí a ṣe tí a fi wà nínú Kristi, a rí pé ìdáhùn oríṣiríṣi òun ni a ó gbọ́ tí àwọn èèyàn yóò sọ. Yìí ló fà á tá a fi wo Bíbélì, torí Bíbélì ò lè fún wa ní ìdáhùn oríṣiríṣi. Bíbélì á fún wa ní ìdáhùn èyí tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ǹjẹ́ o wà nínú Kristi? Bíbélì ní ká wò, tá a sọ ìdáhùn ìbéèrè yìí fún wa gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Bíbélì tilẹ̀ kọ́ wa pé ẹni tí kò bá sí nínú Kristi, ó wà ní òde Kristi. Àwọn olóyìnbó á sọ pé outside of Christ. Ẹni tí kò bá sí nínú Kristi, tí ò sí nínú Kristi, tí ò sí nínú Jésù Kristi, ó wà ní òde Kristi. Ohun tí Bíbélì ṣàlàyé nìyí. Bíbélì dẹ̀ ṣàlàyé àwọn nǹkan tá a lè ṣe láti wà nínú Kristi fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì tún ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbùkún èyí tí ń bẹ nínú Kristi nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kó tó di pa wo àwọn nǹkan wọn ní tá a ṣe ká tó lè wà nínú Kristi, ká wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbùkún tọ́lọ́run ti ní ìpamọ́ fún àwọn tó fẹ́ láti wà nínú Kristi.
àwọn ìbùkún yìí a wá máa wo bíbélì lẹ́yọ kọ̀ọ̀kan fún àwọn ìbùkún yìí ká tó lọ wo n tá a ṣe kí la á ṣe tá a fi wà nínú Kristi. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àkọ́sọ tí a kọ́kọ́ sọ, a sọ pé bíbélì sọ fún wa pé ẹnikẹ́ni tí ò bá sí nínú Kristi ó wà ní òde Kristi. Ẹni tó bá dẹ̀ wà ní òde Kristi, irú ẹni bẹ́ẹ̀ ti sọnù sínú ẹ̀ṣẹ̀, ó ti sọnù sínú ayé, ó ti sọnù sínú àìmọ̀ Ọlọ́run. Kí la lè ṣe láti wà nínú Kristi, tàbí kí ni bíbélì gbé kalẹ̀ pé a lè ṣe láti wà nínú Kristi? Àwọn ìbéèrè ọlọ́kan-ò-jọ̀kan tí a fẹ́ gbé yẹ̀wò nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní nìyí. À ń bẹ̀ yín pé kí ẹ jọ̀ọ́ ẹ gbé bíbélì yín sí tòsí kí a jọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Ohun àkọ́kọ́ tá a fẹ́ gbé yẹ̀wò ni pé kí ni àwọn ìbùkún tí ń bẹ nínú Kristi, ká máa wò wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan. Ẹ ká ṣí bíbélì wá sí ìwé Éfésù orí ìkíní kí a wo ẹsẹ̀ 3. A fẹ́ kọ́kọ́ wo àwọn ìbùkún tí ń bẹ nínú Kristi. Ìwé Éfésù orí ìkíní ẹsẹ̀ 3, kí ni bíbélì wí? Ó ní olùbùkún ni Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristi. Àwọn ìbùkún àkọ́kọ́ tá a rí gbà nínú Kristi ni pé gbogbo ìbùkún ẹ̀mí gbogbo òun ni Ọlọ́run fi ìbùkún wa, ló fi ìbùkún àwọn tó wà nínú Kristi. Ilé gbọ́dọ̀ yé wa. À ń wo kókó ẹ̀kọ́ tá a fẹ́ gbéyàwó lónìí, ó ní ǹjẹ́ o wà nínú Kristi? Ká tó wo ohun tá ó ṣe ká tó lè wà nínú Kristi, a fẹ́ wo onírú ìbùkún tí Ọlọ́run gbé kalẹ̀ pé a ó jẹ́ alábàápín rẹ̀ tí a bá mọ ohun tí ó jẹ́ fún wa láti wà nínú Kristi. Ìbùkún àkọ́kọ́ náà ni pé Ọlọ́run bàbá wa nípasẹ̀ Jésù Kristi ó ti bùkún wa pẹ̀lú ìbùkún ẹ̀mí gbogbo nínú Kristi. Ìbùkún àkọ́kọ́ nìyí fún àwọn tó wà nínú Kristi. Ìbùkún àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí nìyí. Ìbùkún ẹ̀mí gbogbo, àwọn olóyìnbó sọ pé all spiritual blessings. Nínú Kristi ni bàbá fi bùkún àwọn tó wà nínú Kristi. Ilé gbọ́dọ̀ yé wa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a sọ, a fẹ́ wo àwọn ìbùkún tí ń bẹ nínú Kristi, a sì wá wo ní tá a ṣe tá a fi wà nínú Kristi, ká wá gbé yẹ̀wò sí ohun tó lúkúlùkù wa tí a gbàgbọ́ tó sì yàtọ̀ sí ìfẹ́ Ọlọ́run, a sì fẹ́ ṣe ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run ti bùkún wa pẹ̀lú ìbùkún tẹ̀mí nínú Kristi. Ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ 3 ló sọ bẹ́ẹ̀. Àwọn tí ò bá sínú Kristi ńkọ́, ìjà àbùkún wọn nípa tẹ̀mí? Rárá o, rárá o. Ọ̀rọ̀ Ọlọ́run ò kì í parọ́. Ẹ ká wo ìbùkún kejì. Ìwé Éfésù orí kìíní, ìwé Éfésù bákan náà orí kìíní ẹsẹ̀ 7, kí ni bíbélì sọ? Ẹsẹ̀ 7 sọ pé ó ní nínú ẹni tí àwa ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Nínú tani? Nínú rẹ̀. Nínú ẹni tani? Jésù ni àwa ní ìràpadà gbà nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Ìbùkún kejì, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ ló sọ fún wa pẹ̀lú ìgbékalẹ̀ tó gbé kalẹ̀ pé nínú rẹ̀ la ó rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà. Àwọn ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú ayé wa kò lè kúrò láì bá sí pé a bá wà nínú Kristi. Àríkà nínú ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ 7 pé nínú ẹni tí àwa ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. So nínú Kristi la ti ń rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Ẹnikẹ́ni tí ò bá sí nínú Kristi kò rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà
ohun tí bíbélì sọ nìyí, tí ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ keje kọ́ wa nìyí. Àwa tá à ń wò wá nílé kájọ máa wo bíbélì, à ń wo ìbùkún tí ń bẹ nínú Kristi, àti wo ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ kẹta tó sọ fún wa pé gbogbo ìbùkún gbogbo lọ́lọ́run fi bùkún wa nínú Kristi. Àtúwò ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ keje bíbélì sọ fún wa pé nínú rẹ̀ ni àwa rí ìràpadà gbà, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Nínú Kristi láti rí ìdáríjì gbà kúrò nínú ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú ayé wa, kúrò nínú ìgbé ayé àìmọ̀ Ọlọ́run, kúrò nínú ìparun tó ń bọ̀ sórí àwọn ọmọkùnrin àtàwọn ọmọbìnrin aláìgbàgbọ́. Bí ẹnikẹ́ni kò bá sí nínú Kristi, kò sí bó ṣe lè rí ìràpadà gbà. Àwọn olóyìnbó sọ pé redemption. Kò sí bó ṣe lè rí ìràpadà gbà nípa ẹ̀jẹ̀ rẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Àti ká méjì nínú ìtẹ̀síwájú wa, ká wo ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ 11. Kí ni bíbélì kọ́ wa? Ó ní nínú ẹni tí àwa fi wá ṣe ìní pẹ̀lú rẹ̀, àwa tí a ti yàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìpinnu ẹni tí ń ṣiṣẹ́ ohun gbogbo gẹ́gẹ́ bí ìmọ̀ ìfẹ́ rẹ̀. Ẹ tí ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ 11 sọ fún wa pé nínú ẹni tí a fi wá ṣe ìní rẹ̀ pẹ̀lú, àwọn olóyìnbá sọ pé inheritance. Nínú Kristi la jẹ́ ìní Ọlọ́run, la jẹ́ ti Ọlọ́run, la jẹ́, àwọn olóyìnbá sọ pé property tọlọ́run, la jẹ́ ohun tọlọ́run. Nínú Kristi ni àwọn ìbùkún tí ń bẹ nínú kí ènìyàn ó wà nínú Kristi àti ká mẹ́ta fún wa níbẹ̀. Ẹ ká tẹ̀síwájú sí Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17. Kí ni bíbélì kọ́ wa? Kọ́ríńtì kejì orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17. 17. Kí ni bíbélì sọ? Ìbùkún tí ń bẹ nínú Kristi. Ó ní nítorí náà bí ẹnìkan bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọ́n sì di titun. Bí ẹnìkan bá wà nínú Kristi, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí ohun gbogbo ó sì ti di ọ̀tun. Àwọn ìbùkún tí à ń rí gbà nínú Kristi ó ní à ń gbé yẹ̀wò fún wa kí àwa kí ó lè mọ̀. Ìwé Jòhánù orí 3 tó bá kíyèsí ẹsẹ̀ 3 sí 5, a tún sọ fún wa ní ẹsẹ̀ bíbélì pé nínú Kristi la di àtúnbí. Ẹ̀yin tẹ́ ń wò wá nílé, kẹ́ wo ẹsẹ̀ bíbélì yìí, ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 3 sí 5. Kristi kọ́ wa lẹ́kọ̀ọ́ àtúnbí, a dẹ̀ ti ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ nípa àtúnbí lórí ètò yìí. Àwọn ìbùkún tá à ń rí nínú Kristi nìyí. Àkọ́kọ́, ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 3, gbogbo ìbùkún gbogbo la fi bùkún wa nínú Kristi. Ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 7, nínú rẹ̀ làwa rí ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 7 ló sọ bẹ́ẹ̀. Ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 11, ó ní nínú rẹ̀ ni àwa ní ogún ìní. Ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17 ló sọ fún wa pé ẹnikẹ́ni tó bá ti wà nínú Kristi ó ló di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí ohun gbogbo ti di ọ̀tun. À ń gbé àwọn ìbùkún tí ń bẹ nínú Kristi kí a lè mọ̀ pé tá ò bá sí nínú Kristi, a ò lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀, a lè ní ìní, a lè di ẹ̀dá tuntun, a lè di àtúnbí, a ò sì lè gba ìbùkún ẹ̀mí gbogbo lọ́dọ̀ Ọlọ́run, torí pé nínú Kristi la fi ìbùkún ẹ̀mí gbogbo pamọ́ sí. Àwọn tí bá ń bẹ nínú Kristi, àwọn ni yóò ṣe alábàápín nínú ìbùkún tẹ̀mí tọlọ́run. Ohun tí Bíbélì gbé kalẹ̀
tó là kalẹ̀ tó sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ nìyí fún àwọn tó wà nínú Kristi. Ilé gbọ́dọ̀ yé wa. Ìbéèrè ni pé báwo la ṣe lè wọnú Kristi? Báwo la ṣe lè wà nínú Kristi? Ọ̀pá sọ pé a ó dáhùn béèrè yìí gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tá a rí nínú Bíbélì. A dẹ̀ sọ ṣáájú pé bí a bá béèrè lọ́wọ́ ogúnlọ́gọ̀ àwọn èèyàn tó gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Jésù Kristi pé kí lẹ ṣe tẹ́ fi wà nínú Kristi, onírú ìbéèrè, onírú ìdáhùn tó yàtọ̀ sí àgbékalẹ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ẹ súnmọ́ tòsí ká jọ wo Bíbélì. Báwo la ṣe lè wọnú Kristi? Torí pé nínú Kristi ní gbogbo ìbùkún wà. Nínú Kristi láti rí ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀. Nínú Kristi la sọ fún apá ní ogún ìní. A sọ fún pé nínú Kristi òun ni a sọ wá di àtúnbí. Tábàtẹ̀ tún kéré sí ìwé kó tó nípa sọ̀rọ̀ nípa ohun tá a lè ṣe tá a fi wọnú Kristi. Ká tún kéré sí ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ 13. Eléyìí ìbùkún yìí ṣe pàtàkì. Ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ 13 kí ni Bíbélì wí? Ó ní nínú ẹni tí ẹ̀yin pẹ̀lú nígbà tí ẹ̀yin ti gba ọ̀rọ̀ òtítọ́ nì ìrere ìgbàlà yín, nínú ẹni tí nígbà tí ẹ̀yin ti gbàgbọ́ pẹ̀lú a fi ẹ̀mí mímọ́ ṣe èdìdì yín. Ẹnikẹ́ni tí ò bá sí nínú Kristi kò sí bó ṣe lè fi ẹ̀mí mímọ́ ṣe èdìdì rẹ̀. Àwọn olóyìnbá sọ pé síìlì ń ta ti fòǹtẹ̀tẹ̀ pé kíní yìí ó di tèmi. Ẹnikẹ́ni tí ò bá sí nínú Kristi kò sí bá a ṣe lè fi èdìdì ẹ̀mí dì í. Àwọn olóyìnbá ní sealed with the Holy Spirit. Kò sí. Nínú Kristi láti lè fi èdìdì ẹ̀mí di àwọn tó wà nínú rẹ̀. Èdìdì túmọ̀ sí pé a jẹ́ ti Ọlọ́run pátápátá kúrò nínú ayé. Bó lè jẹ́ pé a wà nínú ayé ṣùgbọ́n a jẹ́ ti Ọlọ́run. Àmì pé ti Ọlọ́run là wá ń ṣe. Àmì yìí nípa ẹ̀mí mímọ́ ni. So a ti rí kà pé ọ̀pọ̀lọpọ̀ ìbùkún la rí nínú Kristi. Gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe ní ẹnikẹ́ni gẹ́gẹ́ bí ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ 3 ó gbé àlàyé kalẹ̀. Ó sọ fún pé gbogbo ìbùkún gbogbo òun ló wà nínú Kristi. Ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ 7 ó ní nínú rẹ̀ làwa rí ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ 11 ó sọ fún wa pé nínú rẹ̀ ni àwa ní ogún ìní. Ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ 13 ó sọ fún wa pé nínú rẹ̀ láti fi èdìdì ẹ̀mí mọ́ dì wá. Àdẹ̀sọ ní Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17 a sọ fún wa pé ẹnikẹ́ni tí ó bá ti wà nínú Kristi ó di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ, sì kíyèsí ohun gbogbo di ọ̀tun. Báwo wá la ṣe lè wà nínú Kristi? Kí ni àgbékalẹ̀ Bíbélì tó gbé kalẹ̀ fún wa pé n tá a ṣe nìyí tá a fi wà nínú Kristi? Nígbà tá a kíyèsí Bíbélì dáadáa, a rí pé àgbékalẹ̀ 5, ìgbésẹ̀ 5 la rí tí àwọn ènìyàn gbé, àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ gbé tí a fi pẹ̀lú òye kíka ọ̀rọ̀ Ọlọ́run pé wọ́n wà nínú Kristi. Àkọ́kọ́ a sọ fún wa pé wọ́n gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tá a kíyèsí ìwé Róòmù orí 10, nígbà tá a wo ẹsẹ̀ 17, ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìgbésẹ̀ kejì ó ní pé wọ́n ní ìgbàgbọ́ nínú Jésù Kristi. Wọ́n ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ká wo Tímótì kìíní orí kìíní ẹsẹ̀ 16 kábọ̀n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ṣùgbọ́n nítorí èyí ni mo ṣe rí àánú gbà pé lára mi bí olórí ni kí Jésù Kristi fi gbogbo ìpamọ́ra rẹ̀ hàn bí àpẹẹrẹ fáwọn tí yóò gbà á gbọ́
sí ìyè àìnípẹ̀kun ní ìgbà ìkẹyìn. A sọ fún wa pé nípasẹ̀ Jésù Kristi òun la fi ní ìyè àìnípẹ̀kun nípasẹ̀ àwọn ẹni tí ó bá gbà á gbọ́. Ìyẹn àkọ́kọ́. Ìwé Róòmù orí kìíní ẹsẹ̀ 16 ó sọ fún wa pé Paul ní èmi kò tijú ìyìnrere Kristi nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti Hélénì pẹ̀lú. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ní nípa ìgbàgbọ́ nínú Kristi ni Ọlọ́run fi ìgbàlà rẹ̀ ló fi pamọ́ sí. Ilé gbọ́dọ̀ yé wa. A sì gbọ́dọ̀ lóye nǹkan wọ̀nyí. Ìwé Jòhánù kìíní nígbà tá a kíyèsí ẹsẹ̀ 12 ó ló fi agbára fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó gbà kí wọ́n lè jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tó ní ìgbàgbọ́ nínú orúkọ rẹ̀. Ṣá gbọ́dọ̀ jẹ́ onígbàgbọ́ tá a bá fẹ́ wà nínú Kristi. A ti sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ méjì. A gbọ́dọ̀ gbọ́ ìyìnrere òtítọ́ pé nínú Kristi ní gbogbo ìgbàlà, ní gbogbo ìbùkún ẹ̀mí gbogbo la fi pamọ́ sí. Nínú Kristi ìgbàlà wà níbẹ̀. Nínú Kristi ìdáríjì ẹ̀ṣẹ̀ wà níbẹ̀. Nínú Kristi la lógún ìní. Nínú Kristi la fi èdìdì ẹ̀mí mọ́dè wá. Nínú Kristi la di ẹ̀dá tuntun. Nínú Kristi la rí ìràpadà. Nínú Kristi la ní ogún ẹ̀mí nípa ti Ọlọ́run. So a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú àwọn kan wọ̀nyí. A gbọ́dọ̀ ronúpìwàdà. Ìgbésẹ̀ kẹta a gbọ́dọ̀ ronúpìwàdà. Kọ́ríńtì kejì orí 7 ẹsẹ̀ 10 ó sọ fún wa pé ìrònúpìwàdà, ìkórìíra tàbí ìkáàánú tẹ̀mí, godly sorrow, òun ló mú ìrònúpìwàdà wá. Kọ́ríńtì kejì orí 7 ẹsẹ̀ 10 ló kọ́ wa bẹ́ẹ̀. A dẹ̀ tún rí kà pé Ìṣe Àpọ́sítélì orí 11 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18 ó ní Ọlọ́run fi oore ọ̀fẹ́ fún àwọn kèfèrí kí wọ́n kó lè ronúpìwàdà sí ìyè àìnípẹ̀kun. Ìṣe Àpọ́sítélì orí 11 ẹsẹ̀ 18 11-18 ó ló kọ́ wa bẹ́ẹ̀. Ọlọ́run fún àwọn kèfèrí ní oore ọ̀fẹ́ kí wọ́n kó lè ronúpìwàdà sí ìyè àìnípẹ̀kun. Ọlọ́run béèrè ìrònúpìwàdà lọ́wọ́ olúkúlùkù àwọn ènìyàn tó ń fẹ́ láti wà nínú Kristi, láti wọ inú Kristi, láti di ẹ̀dá tuntun. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé, ṣá ti wà nínú Kristi. Bá a ṣe lè wà nínú Kristi ni pé a gbọ́dọ̀ gbọ́ ìyìnrere òtítọ́. A gbọ́dọ̀ jẹ́ onígbàgbọ́ sí ìyìnrere òtítọ́ nípasẹ̀ Jésù Kristi. A gbọ́dọ̀ ronúpìwàdà. Ìkẹrin, a gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Kó tó di pé tá bá wo Ìṣe Àpọ́sítélì orí 8, tá bá wo láti 36 dé 37, kó tó di pé ìwẹ̀ ẹ̀fà Ethiopia baptisi rẹ̀, Fílípì béèrè lọ́wọ́ rẹ̀ pé bí ìwọ bá gbàgbọ́, ó sì fẹnu ara rẹ̀ jẹ́wọ́ pé mo gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ó sì pàṣẹ kí kẹ̀kẹ́ ó dúró jẹ́. Àwọn méjì sì sọ̀kalẹ̀ lọ sínú omi, ó sì baptisi rẹ̀. Nítorí nínú Bíbélì nìyí. So a gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 22 32 ó ní ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn, òun lèmi yóò jẹ́wọ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. Ẹni tó bá sẹ́ mi níwájú ènìyàn, òun lèmi yóò sẹ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. A gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ìgbésẹ̀ 5 bí a ṣe lè wà nínú Kristi, mo dẹ̀ fẹ́ ká kíyèsí ìgbésẹ̀ yìí dáradára, òun ni ìbáptísì. Ìbáptísì, bí a bá dá wa lẹ́kọ̀ọ́ pé ìbáptísì ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàlà, wọn ẹ̀kọ́ yóò ṣẹ̀kọ́ Kristi. Ẹgbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ, kò sí ẹni tó dẹni ìgbàlà tá ò bá baptisi rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa ti kọ́ wa. Kò sẹ́ni tó lè wà nínú Kristi tá ò bá baptisi rẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ká wo Bíbélì. Ẹ ká wo Gàlátíà orí 3, ká wo láti ẹsẹ̀ 26 26, ká wo dé 27, ká gbọ́ ohun tí Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ fún wa. Kí l'Olúwa wí?
ó ní nítorí pé ọmọ Ọlọ́run ni gbogbo yín nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù. Ẹ wo ẹsẹ̀ 17 kí l'Olúwa wí. Nítorí pé iye ẹ̀yin tí a ti baptisi sínú Kristi ti gbé Kristi wọ̀. Báwo la ṣe ń gbé Kristi wọ̀? Gẹ́gẹ́ bí ẹsẹ̀ Bíbélì yìí, ó ní iye ẹ̀yin tí a ti baptisi sínú Kristi ti gbé Kristi wọ̀. Báwo la ṣe lè wọnú Kristi? Ó ní pé iye ẹ̀yin tí a ti baptisi sínú Kristi ti gbé Kristi wọ̀. Báwo bá ṣe ìbaptisí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àti ìlànà Jésù, kò sí bá a ṣe lè wọnú Kristi, kò sí bá a ṣe lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, kò sí bá a ṣe lè ní ogún ìní, kò sí bá a ṣe lè fi ẹ̀mí mọ́ dè wá ní èdìdì, kò sí bí a ṣe lè rí ìbùkún ẹ̀mí gbà, gẹ́gẹ́ bí àlàyé tí ìwé Gàlátíà orí 3 ẹsẹ̀ 26 sí 27 kọ́ wa. Nítorí pé ọmọ Ọlọ́run ni gbogbo yín nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Iye ẹ̀yin tí a ti baptisi sínú Kristi ti gbé Kristi wọ̀. Bí ẹnikẹ́ni bá dá wa lẹ́kọ̀ọ́ pé ìbaptisí ò ní nǹkan kan, ìbaptisí tí Kristi gbé kalẹ̀ tí ń ṣe ìrìbọmi kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàlà Ọlọ́run, ẹ̀kọ́ èké ló kọ́ wa, kì í ṣe ẹ̀kọ́ Kristi. Òun la rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí pé iye ẹ̀yin tí a ti baptisi sínú Kristi ti gbé Kristi wọ̀. Bí a ti ń wọnú Kristi nìyí. Àkọ́kọ́, ẹ wo Bíbélì àkọ́kọ́ nìyí. Ẹ tún wo ìwé Róòmù orí 4 kẹ́ wo ẹsẹ̀ 3. Ohun t'Ọlọ́run sọ fún wa bí a ṣe lè gbé Kristi wọ̀. Ìwé Róòmù orí 4 nígbà tá kíyèsí ẹsẹ̀ 3 kí ni Bíbélì wí? Ẹ wo tí Bíbélì wí, tí Bíbélì kọ́ wa. Ẹ gbọ́ t'ọ̀rọ̀ Ọlọ́run sọ. Tàbí ẹ kò mọ̀ pé gbogbo wa tí a ti baptisi sínú Kristi Jésù, a ti baptisi wa sínú ikú rẹ̀. Gbogbo àwọn tá a ti baptisi sínú Jésù Kristi, a ṣe kí ni? A baptisi wọn sínú ikú Kristi. Ó jẹ́ àpẹẹrẹ ikú Kristi. Ohun tí Bíbélì sọ nìyí. Ẹ tún wẹsẹ̀ Bíbélì kan náà sí. Kọ́ríńtì kínní orí 12 nígbà tá kíyèsí ẹsẹ̀ 13 kí ni Bíbélì kọ́ wa? Kọ́ríńtì kínní orí 12 ẹsẹ̀ 13 kí l'Olúwa wí? Ẹ gbọ́ o. Nítorí pé nínú ẹ̀mí kan ni a baptisi gbogbo wa sínú ara kan, ìbá ṣe Júù tàbí Hélénì, ìbá ṣe ẹrú tàbí òmìnira, a sì ti mú gbogbo wa mu nínú ẹ̀mí kan. Ẹ wo ẹ̀kọ́ Kristi, ẹ wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó kọ́ wa pé a ò lè wà nínú Kristi láì má gbé ìgbésẹ̀ 5 tí a rí àpẹẹrẹ rẹ̀ lọ́wọ́ àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ tí wọ́n gbé kó tó lè wà nínú Kristi, kí wọ́n tó lè jẹ́ alábàápín nínú àwọn ìbùkún ẹ̀mí gbogbo, ìràpadà, ẹ̀bùn ẹ̀mí mímọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tá ti gbé àlàyé ẹ̀ kalẹ̀ ṣáájú. Ẹ̀yin ènìyàn wa nílé, bí a ṣe lè wà nínú Kristi nìyí. Ẹ ká tún wẹsẹ̀ Bíbélì kan sí. A sọ fún wa pé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. Iṣẹ́ àpọ́sítélì orí 4 gbàtà kíyèsí ẹsẹ̀ 12. A sọ fún wa níbẹ̀ pé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tá a fi lè gbanilà bí kò ṣe orúkọ Jésù Kristi. Ìgbàlà ń bẹ lọ́dọ̀ Jésù Kristi Olúwa wa. Ẹ tún gbọ́ ohun tó sọ náà nínú ìwé Tímótì kejì orí 2 gbàtà kíyèsí ẹsẹ̀ 10 ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Tímótì kejì orí 2 gbàtà kíyèsí ẹsẹ̀ 10 kí l'Olúwa wí? Ẹ gbọ́ o. Nítorí náà mo farada ohun gbogbo nítorí ti àwọn àyànfẹ́, kí àwọn náà pẹ̀lú lè ní ìgbàlà tí ń bẹ nínú Kristi Jésù pẹ̀lú ògo àìnípẹ̀kun. Ìgbàlà ń bẹ nínú tani? Ìgbàlà tí ń bẹ nínú tani? Nínú Jésù Kristi pẹ̀lú ògo àìnípẹ̀kun. Níbo ni ìgbàlà wà? Nínú Jésù Kristi. Báwo la ṣe lè wọnú Jésù Kristi? A gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, gbà ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ká ronúpìwàdà, kí a sì fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní ṣe,
kí a sì jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. Ẹ̀kọ́ yìí ṣì ń tẹ̀síwájú. Àdúrà wa sí Ọlọ́run ni pé Olúwa yóò kọ́ wa mọ̀ ọ́ ṣe, torí apá kejì ẹ̀kọ́ yìí ni pé àwọn ìgbésẹ̀ wo la lè gbé tá a fi mọ̀ tá ti gbé kalẹ̀ yìí, pé ó tún kù apá kejì ẹ̀kọ́ yìí tó ṣàlàyé pé wíwà nínú Kristi ó tún túmọ̀ sí pé kí a wà nínú ìjọ rẹ̀. Àlàyé kejì tá a gbé kalẹ̀ ní ìgbà mìíràn tá a tún fèrè pàdé nìyí. Tẹ́ bá fẹ́ pè wá fún ẹ̀kọ́ tẹ́ ti gbọ́ yìí, nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláyé Ọlọ́run kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.